Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, àti bí tẹ́tí ń wá. This is CrossblogX TV. Don't forget to subscribe, like and share. This is a special message for President Tinubu. Bàbá wòlíì ti jáde o. Wọ́n ní Ọlọ́run fi àwọn ìran kan hàn wọ́n nípa ìjọba President Tinubu. Wọ́n láwọn aráàlú ń lọgun wọn pariwo. Wọ́n ní kò ń ṣàwọn tó súnmọ́ wọn ní ìjọba o. Wọ́n ní àwọn tó jìnnà sí wọn gangan ní ìjọba, àwọn tó ń fi wọ́n ṣe alámòjútó ẹ̀. But wọ́n ní President Tinubu wọ́n ṣe alámòjútó àwọn èèyàn tó ń kó wọn tí o. Àwọn èèyàn tó rọ̀gbà yìí wọn káwọn tó súnmọ́ wọn nìkan náà ń jẹ ìgbádùn yìí, wọ́n ní gbogbo aráàlú ń sunkún o. Wọ́n ní President Tinubu ní láti gbààwẹ̀ o. Ẹ wo àwọn mẹ́sẹ̀gì ó lágbára, ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu wòlíì. President Ahmed Bola Tinubu àti gbogbo àwọn ènìyàn tó súnmọ́ wọn, ẹ jẹ́ kí fídíò yìí kó dọ́dọ̀ President gangan. Ẹ share kó dọ́dọ̀ ẹ̀, ẹni tó bá fẹ́ àlàáfíà fún Nàìjíríà, tó ń fẹ́ àlàáfíà fún President Ahmed Bola Tinubu, tó dẹ̀ ń fẹ́ àlàáfíà fáwọn ọmọ ẹ̀ tó ń bọ̀ lẹ́yìn. Ẹ bá mi rí pé fídíò ẹ share káàkiri gbogbo ayé kí gbogbo ènìyàn kó gbọ́. Tó lè má dandan ti sẹ́ pé àwọn kì í wo social media, ṣùgbọ́n bọ́ bá ń share káàkiri, ọ̀rọ̀ yìí á lè dé ọ̀dọ̀ wọn, wọ́n á lè gbọ́, nítorí kó ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Èmi mi ò rántí o, mi ò dẹ̀ pè yín níjà o, ṣùgbọ́n Ọlọ́run Olódùmarè ló rán mi láti sọ ohun yìí jáde. Ó ti ń gbọ́ láti bí oṣù kan, ṣùgbọ́n torí ìbẹ̀rù àwọn ìjọ káàkiri àti ẹ̀sìn àtàwọn ìlú níbi tí mo wà, kó má bàa gbógun tì mí, mi ò fẹ́ sọ mẹ́sẹ̀jì yìí. Ṣùgbọ́n Olúwa tọ̀ mí wá lónìí pé ṣé ènìyàn ni wọ́n máa bẹ̀rù àbẹ́mi Ọlọ́run pé màá gba ẹ̀mí ẹ̀ lójijì tó bá jẹ́ṣẹ̀. Mi ò rántí o, iṣẹ́ tó Ọlọ́run Olódùmarè rán mi sí Ahmed Bola Tinubu President. Ọlọ́run kì í sọ fún ẹ wípé òun bínú lọ́wọ́lọ́wọ́ sí ẹ. Òun bínú sí ìjọba ẹ. Òun sì bínú sí gbogbo àwọn tó súnmọ́ ẹ. Pé inú àwọn Ọlọ́run ò dùn sí ẹ. Inú àwọn ènìyàn tó ń fi ẹ́ ṣe olórí lórí wọn náà wọn ò dùn sí ẹ. Inú àwọn tó dùn sí ẹ làwọn èèyàn tó súnmọ́ ẹ. Àwọn tó súnmọ́ ẹ kọ́ ni ìlú. Ìlú ni àwọn tó jìnnà sí ẹ gangan tàbí ẹ ṣọ́ tàbí ẹ ṣe olórí lé wọn lórí. Inú wọn ò dùn, ebi ń pa wọ́n, ìyà ń jẹ wọ́n, kò sí ààbò ní àlàáfíà ò sí níbi gbogbo nǹkan ń dàrú sí. Olúwa ní sọ pé òun bínú sí ẹ o, pé kó tètè ronúpìwàdà láti ṣe àtúnṣe kí ìdájọ́ òun tó bẹ̀rẹ̀ láti inú ilé rẹ wá. Mo mọ̀ pé lẹ́yìn mẹ́sẹ̀jì mo ti ríre Nàìjíríà. Èmi ò dẹ̀ wá bẹ̀rù, mo ti sọ ohun tó Olúwa rán mi. Mo mọ̀ pé lẹ́yìn tí mo sọ ìlú tí mo wà mo dáràn, stéètì mo mọ̀ pé mo ti dáràn, Nàìjíríà náà mo mọ̀ pé mo ti dáràn. Ṣùgbọ́n ẹni tó ń rán ni lẹ́ṣẹ̀ là ń bẹ̀rù, a kì í bẹ̀rù ẹni tó máa jíṣẹ́. Tẹ bá ní òṣèlú àgbọn rán mi níṣẹ́ ni, tẹ torí ẹ̀ gbógun tì mí àtàwọn tó ń gbèjà ìjà, àfi tó bá pé gbogbo nǹkan tí mo sọ yìí kì í ṣe Ọlọ́run Olódùmarè tó rán mi láti jẹ iṣẹ́. Wọ́n wá ní kí n sọ fún President Ahmed Bola Tinubu pé àwẹ̀ Ramadan àríyìn oníkẹ́ gbàwẹ̀, kẹ́ pa àwọn ìránṣẹ́ Ọlọ́run papọ̀, wọ́n gbàdúrà ìrònúpìwàdà àti àtúnṣe. Àwọn Kírísítẹ́nì náà ń gbàwẹ̀ lọ́wọ́lọ́wọ́, pé kẹ́ pa àwọn ti Kírísítẹ́nì, kẹ́ gbàwẹ̀ pẹ̀lú wọn, kí gbogbo ìjọ ṣìnú ká lè sunkún fún ẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè àti ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀sìn wa.
mo jẹ́ iṣẹ́ o gẹ́gẹ́ bí Ọlọ́run Olódùmarè tí rán mi sí gbogbo ayé. Màláìkà mímọ́, ẹ bá mi ṣe o, mi ò wá orúkọ o, iṣẹ́ tí Olódùmarè rán mi ni mo jẹ́ o. Orúkọ kórúkọ tó bá wọn èèyàn òṣèlú kẹ́ pè mí, ẹ̀yin lẹ ń dà lóru, ẹ̀yin ni ẹ jẹ́ kí wọ́n gbọ́ràn, ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n rí òtítọ́, ẹ̀yin lẹ ń pa òtítọ́ mọ́lẹ̀. Pírẹsidẹ́ǹtì tó bá gbọ́ ronú, ẹ jẹ́ kó dọ́dọ̀ ẹ̀, kì í ṣẹ̀yin abẹ́yìn ni pírẹsidẹ́ǹtì, abẹ́yìn òṣèlú ni pírẹsidẹ́ǹtì, ẹ jẹ́ kó dọ́dọ̀ ẹ̀. O nídìí kọ́mẹ́ǹtì kankan láti máa bá Ọlọ́run jà, láti máa sọ̀rọ̀ sí ohun Olúwa. Ohun tí a nílò ní ká rò pé ṣé ohun tí kò ní ìlú sọ ṣé irọ́ ni àti òtítọ́. Tó bá lẹ́rìí ọkàn wàá mọ̀ pé òtítọ́ ni. Àkókò ìrònúpìwàdà rẹ̀ ò jẹ́ṣẹ́ fún yín. Masalam, àlàáfíà ni. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.